Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv was. They call me a god. 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 Let's go. I'm about to go off like a weapon. Fuel to the top, got a filled up engine. In my thoughts, obsession. I will not stop, no, I'm never second guessing. I got a God complex. Haters love to hate, but I never feel pressed. Got a lot on my plate, but I never get stressed. I'll take all the pressure like I'm acing this test. Tear it up like I'm Jason. I see the world like it's ready for the taking. I see this place like a game I'm playing straight. Orúkọ Jésù, orúkọ Jésù, aya ilé ìsinmọ́ ní àṣẹ ti bàbá, ní àṣẹ ti ọmọ, ní àṣẹ ti ẹ̀mí mọ́, Ọlọ́run kó yà á sí mọ́, ó fẹ́ ìdájọ́ àwọn ilé tó lọ́wọ́ ilé tó lọ́wọ́ ilé tó lọ́wọ́ bàbá wọn lé, oore ti Ọlọ́run kó kù, gbogbo àánú bàbá wọn yẹ Ọlọ́run kó ṣàlù fún wa, gbogbo Ọlọ́run kó bu jáde ní orúkọ ti bàbá, ní orúkọ ti ọmọ, ní orúkọ ti ẹ̀mí mímọ́, orúkọ la Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín. Olúwa Ọlọ́run àṣẹ, ọba tí ń fàṣẹ sọ̀rọ̀, ìwé ni tiwa àṣẹ ń bẹ lọ́dọ̀ rẹ. O gbọ́ bí nǹkan àti ìríjú rẹ ṣe kọ gbogbo ẹ̀ lẹ̀ fún ọ. Olúwa fàṣẹ sí i. Ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Gbogbo ẹni tó bá wá bí kó gbégbá ọpẹ́. Gbogbo ẹni tó wà nǹkan re kó rí. Ẹni tó tẹ̀ múnú méjì wọ yí padà kó náà rí oore gbà. Ó ti rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa. Àgbà arúgbó ọjọ́ o. Ní orúkọ ti bàbá, ní orúkọ ti ọmọ, ní orúkọ ti ẹ̀mí mímọ́, ní orúkọ la Jésù Kristi Olúwa wa. Àgbà arúgbó ọjọ́ o. Olóyè láti gba ògo, ìwọ ló yẹ. Àgbà arúgbó ọjọ́ o. Olóyè láti gba ògo, ìwọ ló yẹ. Jésù ni o. Gbogbo ẹ̀dùn ọkọ̀ oníkálukú lẹ̀ mọ̀ o. Kò nígbà tó bá sọ arínúròde olùmọ̀ràn ọkọ̀ òun lọ́lọ́run. Ó yà gbogbo tó dùn wọ́n lọ́kọ̀ Olúwa ṣe fún wa. Gbogbo tí bàtà ti ta wá lẹ́sẹ̀ tòróró òtura sí. Ayọ̀ àìdíyelé, ayọ̀ tí ò ṣe é fowó rà Olúwa ṣe fún wa. Wo àwọn ìbùkún kan látọ̀run wá lágbàáyà. Ọjọ́ wo gàrí tẹ́lẹ̀ kí ló dé? Ó sì ṣe wá yí padà. Ó ṣe wá di èrè báyìí. Ọ̀nà wo ló wà? Bí ò gbọ́dọ̀ kọ́kọ́. Níjọ́ tí ìyá rẹ̀ kò ń sílé. Níjọ́ náà ló súre fún wa. Ire ní ìyàwó àgbẹ̀. Ó ti di òkú orí àgbà rẹ̀. Mo ní ọjọ́ ìbí o máa máa tuntun tán lé. Ọjọ́ ló ní kí lọ sí ìṣúlé tí ìyá rẹ̀ kò ṣe. Àdúrà tó gbà fún ọ̀hún ló mọ̀ mi. Ṣé ẹ bá wo ọjọ́ tí mo ti lé kọ́ńtàkì? Kí la ṣí lé fún ọ̀pọ̀ sí? Ṣé ẹ bá wo ọjọ́ tí mo ti to ọ̀rọ̀ iṣẹ́ yìí? Kí la ṣí lé fún ọ̀pọ̀ sí? Ṣé ẹ bá ti wo pílánì tí mo kọ́ ilé mi tí mo kọ́ dé láti jọ yìí? Kí la ṣí lé fún ilé náà parí? Olúwa bá wa ṣe bẹ́ẹ̀. Gbogbo ìṣòro ọláyé wa. Kí ló wá ṣẹlẹ̀ sí lágbájá tó di ládàradà kò ní jẹ́ sí wa? Nínú ayé tá a wá yìí, á gbé nǹkan rẹ̀ ṣe. Wọ́n sọ fún yàrá èèmọ̀ nígbà tí bàbá mi kú. A máa pín ewé fún mi. Ta ló fẹ́ múnú wọn ní ìgbé lápá àwọn ẹ̀gbọ́n mi jọ ọkùnrin ní gbogbo wọn? Obìnrin lè. Ta ló máa múnú yín? Ẹ̀pin mógún. Ṣùgbọ́n lẹ́yìn èmi tán ní kọ́ fún mọ́. Mo kọ́ ṣọ́ọ̀ṣì fún bàbá.
mi ò fi yọ̀ wọ́n, mo fi gbógun Ọlọ́run ga ni. Tó o bá dúró tó ní sùúrù ayé àjà bẹ́ẹ̀ má kọjú. Ṣùgbọ́n Ọlọ́run máa ṣe nígbà tó ti pọ̀ látọ̀ ó ti kọ́ tó máa ṣe é lẹ̀. Ṣùgbọ́n àwọn táwọn ṣùgbọ́n wọ́n lè fà sẹ́yìn wọn ò lè parẹ́ wàá jẹ̀bi àyè. Àmín Jésù. Àmín. Ayọ̀ yẹn Àmín. ẹ jèrè àwọn. Àmín. Ọmọ yẹn aṣoríire. Ẹ jẹ́ wọn mọ́. Ẹ ní jẹ́nu àárẹ̀. Ẹ ní jẹ́nu wàhálà. Ẹ ní dàgbé káfá. Ọmọ yóò ní dàgbé káfá. Ó ti rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah. Hallelujah. Hosanna. Hosanna. Iye. Ògo. النبي الكريم صلوا على النبي المصطفى adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba bí àfàdélé ọpẹ́ náà pé alihamudulilayi Ọlọ́run Ọba tó yọrí Kàábà ló tún yọrí ilé yìí náà ẹ̀mí gígùn àlàáfíà ara ọ̀pọ̀lọpọ̀ àsìkò Ọlọ́run á jẹ́ kẹ́ fi lò ó nínú gbogbo oore tọ́lọ́ máa ṣe fún yín láyé kí lè jẹ́ bísímìláì láìpẹ́ láì jìnnà ká tún lọ sílẹ̀ kíkà lọ́ba yín gbogbo gbàtẹ́ bá máa lò láyé ẹ̀ nílò onú wàhálà ẹ̀ nílò onú ìdààmú ẹ̀ nílò onú ìnira ọ̀là Ànábì wa Muhammad á ní tẹ́nì kankan wá ṣe Ọlọ́run jẹ́ ká náà rà mí ayọ̀ Ọlọ́run jẹ́ ká rà mí ìdùnnú ọ̀tá abíyá wa ṣe tọrọ fún gbogbo Ọlọ́run jẹ́ ká dúró àná gbà lórí àwọn abólóore yọ ní gbogbo wa náà oore ayọ̀ kò ní wọ́n lé ẹnì kan ìdùnnú la fi wá sí ìbànújẹ́ òní jẹ́ tẹnì kankan ọlá bisimilayi rahmani rahim láwo anzalina aza kurani alajabali làárọ̀ tàwù kàṣíyà mutasọ́díà mini aṣíyàtì láyì wàtí líkàlẹ̀ àmùsàlù lọ́dún wa ní nọ́ọ̀sì lalami yatafakarun huwa Allahu lẹ́dí láìlà ìlà huwa alimul gaibi wa shahadati wa rahmani rahim huwa Allahu lẹ́dí láìlà ìlà huwa alimuliku alikudusu asalamu alimuminu alimuamin alazizu alijabaru alimutekebiru subhanallah ama yushirikuna huwa Allahu khaliqul baril musawwir lahul asma ulisina yusabbihu lahu ma fi samawati wal ardi wa huwa al-azizul hakim ìdùnnú ayérayé Ọlọ́run á jẹ́ kó kẹ́yìn ọ̀rẹ́ ìdùnnú ayérayé Ọlọ́run á jẹ́ kó kárí ọ̀tá àti ilé tọ́ wa ò tó Ọlọ́run àwọn láṣẹ tó ń parí lé ní Ọlọ́run á jẹ́ kó tó ẹnìkankan wa lọ yìí tá a máa fi ṣe náà ni pé a máa ṣe iná àtẹná mẹ́ta ìwọ tí lè ò bá dùn sóore má bá wa ṣe rárá nítorí pé bẹ̀rẹ̀ lọ́run fi bẹ̀rẹ̀ àdúrà lọ́run fi bẹ̀rẹ̀ ègbé ló fi gbẹ̀yìn ẹ̀ àdúrà fẹ́ tó bá yọ́nú sóore ẹni tí ò bá ti yọ́nú sí ègbé ló ní nàṣáàní àkà wọn àlẹ́ àbútà ègbé ló ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ iná àtẹná oore ló ń jẹ́ bẹ́ẹ̀ àwa ṣe mẹ́ta alákọ̀ọ́kọ́ àdìjú ẹlẹ́ẹ̀kejì alájú ẹlẹ́ẹ̀kẹta àwa arẹ́rìn gbogbo wa pátá ẹ̀rín ayọ̀ lọ́rọ̀ ajẹ́ kárí kẹ́yà ayé wa wọ́n bismillahir rahmanir rahim iná àtọ́ iná kàlíkà ọ̀sára fasọ́ọ̀lì lè rọ̀bíkà wá ní iná ṣáàní àkà wà ní àpútà iná ẹja alájú kàlíkà ọ̀sára fasọ́ọ̀lì lè rọ̀bíkà wá ní iná ṣáàní àkà wà ní àpútà iná àtọ́ iná kàlíkà ọ̀sára fasọ́ọ̀lì lè rọ̀bíkà wá ní
náà sì dá àti ìgbókun o. Please subscribe to FaceTv Africa and turn the notification on. FaceTv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.